Ẹ kú dédé àsìkò yìí. Sinimá yẹn tẹ́ tí ń dúró dè Battalion apá kejì ó ti jáde báyìí o. Ṣé wá rí i pé ohun tí ó ṣẹlẹ̀ nínú apá kejì ó tún le ju ti apá kìíní tí ẹ wò lọ o. Ẹ̀yin tí ẹ ti wo sinimá yìí rárá, ẹ ti gbìyànjú kí ẹ̀yin náà lọ wo apá kìíní rẹ̀ nítorí apá kejì ó tún le gan, ó lágbára. Àwọn ọmọ mẹ́ta tí wọ́n digunjalè tí wọ́n jẹ́ ọmọ bàbá kan náà tí wọ́n bà bàbá wọn lójú jẹ́, ṣé ẹ rí i pé wọn ò déédéé mọ́ jalè. Bàbá tó bí wọn lọ́mọ náà ti hu ìwà aburú sẹ́yìn, eléyìí tí ó fà á tí ó jẹ́ pé ọ̀kan nínú àwọn tí ó ti ṣe níjàmbá kó pinnu láti gbẹ̀san, eléyìí tí ó sì sọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí ó bí di irinṣẹ́ ìbànújẹ́ fún. Ẹ wò ó, kò ní jù báyìí lọ lórí sinimá yìí, ẹ gbìyànjú kí ẹ lọ wò ó. Ẹ má gbàgbé láti tẹ subscribe button. Ó dìgbà.